ọ̀nì kan bá ti bí ni òun lọ ní í jọ oníbí ni òun lọ ní í jọ. kọ́ bá wo ìṣe ìyẹn àpọ́stélì lórí 11 ẹsẹ̀ ẹ̀kẹrìndínlọ́gbọ̀n 11:26 ibẹ̀ ni ará òlu ní Antioch ọjà kó ẹ̀rà kan tí ń lọ lé yìí kété wọn bá ti ń lọ bọ́n ṣe ń rìn lé yìí bọ́n ṣe ń ṣe lé yìí ìwà síran lé yìí kàn ṣe kíni lé yìí ọrìn wọn títí látòkè dé sàlẹ̀ ẹ̀rà àásán lọ́rùn kọ̀ọ̀kan èyí tí ronú ọkàn rẹ̀ tọ́hún náà ronú ọkàn rẹ̀ ìjọkùnrin mọ̀ràn rẹ̀ ṣọ̀kan kàn rè pàdé ẹ̀rà nǹkan ya pè hàn ní Kristi kéékèèké olólòyìnbó mú pé ní Kristẹni kí Yorùbá náà a rè ya èdè ni a ya lò a rí i pé èèyàn ọmọ ẹ̀yìn Jésù ni òun náà rí i pé ní Kristẹni ó túmọ̀ sí pé Kristi kéékèèké lọ́pọ̀ gbà ọyọ̀ yà ọ́ lẹ́rùn wí ọ̀nì kò rí lùgbàmúrìn ọ̀rọ̀ ọmọ nílẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì ọmọdé ṣé ọmọ ní bàbá lọ àdáàdì ò lè yí ni káyà máa yà káwọn máa yà kọ́ọ̀nìyàn tí ń jọ ọ̀nìyàn bí èyí torí wàá etí rẹ̀ wàá ojú rẹ̀ wàá imú rẹ̀ wàá ẹrun rẹ̀ wàá ọmọ wàá ṣe kàbà rẹ̀ mọ̀ bá sá lọ bẹ́ẹ̀ ni kò jẹ́ pé ṣe làbá rẹ̀ pọ̀ ó ṣe Ọlọ́run lè yí ni ó ṣe Ọlọ́run lè yí ni ògbàmúrìn kọ́ bá rìn àtàrọ́ ni ká wí ọ̀ wí bí èyí gẹ́lẹ́ lèyí rẹ̀ ṣe rìn bóyá èyí rẹ̀ sí láyé mọ́ àwọn olùgbà ayé èyí rẹ̀ kí èyí rẹ̀ ti gbọ́sẹ̀ rẹ̀ léyìí kọ́ ti gbọ́sẹ̀ rẹ̀ léyìí kọ́ ti gbọ́sẹ̀ rẹ̀ léyìí àwọn ògbẹ́ lájàkú gbé báàgì àpamọ́ rẹ̀ àájàkú gbé kọ́ká ibé àìṣèlè ẹ̀yà lọ àìbé lẹ́gbàgbọ́ rẹ̀ sí torí kẹ́hìn wọ́n ti mọ iye rẹ̀ ọmọ dúdúdúdú wọ́n ti mọ àbá rẹ̀ ọmọ dúdúdúdú ọmọ méjì kan ọmọ pásítọ̀ náà yà ọ̀kan ju àbá rẹ̀ kété pátá ni mo ju àbá rẹ̀ èkejì bóyá èyí rẹ̀ líjọ ṣùgbọ́n wọ́n eríbà náà eríbà nú ẹbí tèmi bá kókó tẹ́rọ ni kò jẹ́ pé wọ́n bá ti rí bá ráyé wí photocopy àbá rẹ̀ ni kọ́kọ́ ti jẹ́ pé ọkùnrin ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọdẹ̀ rí lọ́ra náà kò jẹ́ pé bí ìtọ̀yà mi gẹ́lẹ́ ní ṣe é rí kí mo ṣe lọ fún kété wọn kì mí wí èdè náà rí wípé kọ́ọ̀ni bá bí ni kọ́ọ̀nìyàn bá jọ nìní ọ̀là àǹfààní ó níbi kò dí kò ní ìgbàmúrìn ọ̀rí bí mo dé sí lùlù kọ jìnnà súlù mi mo rí kí hàn ṣé ẹ̀gbọ́n ọ̀ní bàbá lọ àbí àbúrò ní ẹ̀gbọ́n mi lọ dárúkọ ni ìmọ̀ jọra o lójú ìyá gan kàí ṣọmọ èyí kàí ṣọmọ àbá omiyé ayọ̀mọ̀mọ̀ wí àjọra ògbàmúrìn gan kọjá ẹbí kéréje ni ọ̀kan lọ́ra ọmọ mi kọ́ bá ojú rẹ̀ kọ́ bá ojú àbú kan bí lémi lọ́bùnrin bí ẹni pé òun gan níbi báàlì ti rí ẹ̀jẹ̀ ni kó bá jẹ́ pé lóòótọ́ lọ ti dàtúbí bẹ́ẹ̀ni wíkì nìkan èsì kò yóò gbé lọ sí ìlú òyìnbó ni abúlé ni ibikíbi kó bá tẹ́ a lo ọ̀rọ̀ ni wàá rí i pé ọ̀títọ́ ẹbẹ̀ èyí òkúta kéètì wí ìkọ́ni bá nínú Kristi Jésù yóò dẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ ikú ọkíyèsí o ìkètèkètè pátá ọ̀dì titun àwọ̀ Jésù á farahàn èdè ohùn kẹ̀ jáde lẹ́rùn rẹ àríbìtì Jésù ìhùwàsí rẹ súnkọ bá ṣẹlẹ̀ láyìíká rẹ àríbìtì Jésù ìran àkọlé kan rẹ kété okò gbèrò rẹ àríbìtì Jésù àìgẹ́lẹ́ bí Jésù ṣe lògbàkẹ́ níbẹ̀ lè yé èsùn ayé ẹ̀ kọjọ́ lójú sáde rẹ̀ jẹ́ kó gbé kówó fẹ́ gbélé lórí àwí
adé ti dé ẹ̀yọ̀ ràn mí lọ torí pé òun ti lé ìjọba kankan lépa ẹ̀ṣọ́ ní ká pèrè àlọ́ nígbàgbọ́ lónìí bá ká bá wọn ké wa jẹ òṣèlú ọ̀dẹ̀ fẹ́ jọba ó fẹ́ joyè ìṣèkọ́ ti sọ̀rọ̀ sí ìṣèkọ́ ti gbọ́sẹ̀ rẹ àwòrán èso gbé ọ́ àwòrán ẹ̀sìn ráyè rí lọ́ra rẹ̀ ìṣesí rẹ̀ ṣé ọjọ́ ti Jésù òwà èso ìwú ṣé ọjọ́ ti Jésù olóòrẹ̀lẹ̀ olówà mímọ́ tí a yóò kà á sọ́ra ara kọ́ olówà mímọ́ tí a yóò kà á sọ́ra ara jẹ́ pé ọkàn balẹ̀ èsùn kẹ́ bà Jésù lérò òfófó ẹnu rẹ̀ síkọ́ tí Jésù lọ mú jọ kàn ṣuṣẹ́ òbí kàn ṣùkà kàn ré mọ́nì kejì kàn ré abọ́ ṣé Jésù lọ mú jọ ṣé Jésù lọ jọba ìyàwó rẹ dáadáa nínú kíláàsì ọ̀rọ̀ Ọlọ́run o kò rí bèè lọ́ra rẹ wíṣọ jọ́ pé mi rí báà ní bí ìwò méje tí lórí rẹ kàn mi ń ṣìkà èyí lọ mi kan ìyá rẹ èyí náà lọ mú kan ìyá ọmọ rẹ èyí lọ mi lọ́ṣọ́ mọ́rùn ọkọ rẹ wẹ́ẹ́ yọ̀ lọ líbe lónìí ṣe ọmọ Jésù lọ yà ONÍ BÍNI lọ nìyẹn jọ ṣe wọ̀jọ Jésù kó bá ti mọ̀ ti jọ Jésù padà sọ́ọ̀sì àgbélébú kó ronú padà kó pa búrúbúrú ọ̀rẹ́ ti ṣí sílẹ̀ bá wọ́n fẹ́ gbà ọ́ mọ́ra gẹ́gẹ́ bí ọmọ sínú ìjọba rẹ̀ ìkété rákọ bá ti gbà á gbọ́ wọ́n fún ọ lágbára láti di ọmọ Ọlọ́run ẹ̀mí kan yí ọ̀nà ayé rẹ o kó bá jẹ́ ti Jésù lọ́ọ̀yà kó bá jẹ́ pé ògbàlà alùmọ̀ ló gbé mú ní yà á dá sí gọ́ta kó mọ̀ọ́mọ̀ yà ronú padà oyè àlùfáà àbí oyè kóyè kan mú kọ́ lójọ kọ́ ẹ̀yà gbé jùnù kó ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ó gbé ẹni lẹ́mí ẹ̀mí Jésù àṣẹ yí ọ̀nù rẹ gbẹ lọ sí àjọ nínú òwà àti nínú ìṣe àti nínú ìlépa àti nínú ibìkún imú lè ní ayé rẹ Jésù Kristi ó ti lọ òun ti lọ ti ya pèsè àyè sílẹ̀ kó wá ó wá jẹ́ pé àtẹ̀lé rẹ̀ lọ ẹ̀yà wàá bá a débẹ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà kò ríbi dé sílé ọ̀run Jésù òní mo fẹ́ jọ.